àgùntàṣọ́ lò agbẹ́bìrù agbẹ́bílérí olórí ẹbí bàbá tí mo jẹ̀bi lẹ́nu bí iṣu Timothy o Àbáyọ̀mí ọmọ Akíntúndé ṣebí torí rẹ̀ ní ṣe ń ké tọ̀ntọ̀ntọ̀ òkú ọdún Àjàdí Ògbó bàbá David ọkọ Victoria ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì èṣù oníyàyàn ọlọ́run oníjẹ́ parẹ́ wáyé Àjàdí rèé àdùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ ọkọ̀ ọdún àwọn àbúrò àtàtà náà ta mí lọ́lọ́gbó wọ́n ní kí n kí ọ̀hún púpọ̀ kí n kí ọkọ̀rí owó wọ́n ní kí n bá ọdẹ pàlù àwọn bàbá tó bí ọlọ́mọ Àjàdí Ògbó Àṣàkẹ́ mi jẹ́ wọn mọ́ kí àwọn bàbá tó bí ọlọ́wọ́n Àbáyọ̀mí ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété níbi wọ́n gbé jẹ́ kàkán tó mú nǹkan yango Ògbómọ̀ṣọ́ ni ọ̀hún máa fògbójà Ògbó ní bá wọn jà lọ́gbọ́n náà ṣe bẹ̀rẹ̀ l'Ajagungbadé ń bá wọn ṣe ni mọ́ra ń jà wọn olówó ẹ bọ́lé Ajagungbadé olódògbò kẹrìírí lójú ogun òfìrípò jà lálẹ́ gàràgà òkú ọdún o ìyá àbàrúkú wọn lẹ́ẹ̀gbọ́n roko bàbá àbàrúkú wọn lẹ́ẹ̀gbọ́n sòjòjò kòkó gbẹ̀gì lọ́sọ̀nù ní bàrú ilé ńlẹ̀ sunkún títí lẹ̀ dákẹ́ ẹkú mọ́ láyé nǹkan ọ̀dẹ létí gbére bàrúfin ní ọ̀dẹ sunkún àbá ibi àpèrè sí là ń pè lókè lérin Àjàdí ibi àpẹ̀fọ̀n sí là ń pè nísàlẹ̀ àfọ̀n ibi àpọ̀rá sí là ń pè nísàlẹ̀ ọ̀rá bàbá yín jagun títí ló bá fàpò rọ̀sọ̀jà jagun ogun òyàyàyà kọ́kọ́ mọ̀ṣọ́ ajílété rí láyé ń gbọ́ ọ̀dẹ létí gbére bàrúfin ní ọ̀dẹ sùkú àbá báròde àmọ́ ń tọrọ aṣọ báròde àmọ́ ń tọrọ ẹ̀wù wọ̀ láni ọ́gẹ̀nì níta níjẹ́ tọrọ ejò lọ́wọ́ ẹ̀yìn láni ọkọ ọmọ akérèdígun ọmọ bẹ̀rẹ̀ zogun alọ́rọ̀ ni mo bọ́ aládé bẹ̀rù bá ní ọmọ ní tiẹ̀ ìwọ̀fà àní tiẹ̀ níyànà ọ̀tọ̀ Àjàdí o torí rẹ̀ níṣẹ́ ń ké tán tó kó ọdún ẹ kárìnlé àbẹ̀rẹ̀ mọ̀gún ẹ lọ́rẹ̀ lọ́rọ̀ bàbá níbi tí bàbá yín ti ń kọ́ká wọlé ní yàntúrú torí ọ̀hún ká tí ẹ ń rí kò bímọ ní tùjúnú kẹ́ èjòlá ò bímọ nípò wá gbèsè rí gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni bàbá yín mọ̀ bímọ tiwọn pẹ̀lẹ́ ta ló sọ pé jòlá ò nílé náà ta ló lálàgbà lúgú àbomi kómi ta ló níràwé ta ló lẹ́sà òkò Àjàdí o ọmọ yan mi lólú ni wọ́n mọ̀ kí ọ̀hún mẹ́jọ tí rìn sanni òkú ọdún happy birthday to you iṣẹ́ rẹ̀ ò ní dìbàjẹ́ láéláé oníròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ kó ń fọwọ́ páwú kó ń fèrègì jóbì kó tẹ̀lẹ̀ yí pẹ́ nílé ayé o ti jáwé pẹ́pẹ́ kó o pẹ́ o ti jáwé tẹ̀tẹ̀ kó o tẹ̀lẹ̀ pẹ́ ọlọ́run wá níjọ kanjúkú Àjàdí rèé àdùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ òkú ọdún o ní báwọn gbélé wòran òde wọn ò ní jalè kí wọ́n gbé wọ ni láàrin ọjà ò nípa rẹ̀ máa yọ òkú ọdún àwọn àbúrò àtàtà náà ta mí lọ́lọ́gbó wọ́n pa Ṣàkẹ́dákùn wá bá mi kí ẹ̀gbọ́n tèmi olóríire ni wọ́n ní òun rógbó ló ní òun gbó obì ló ní òun bí kú dànù ò nípa rẹ̀ máyé kò ní rẹ̀ ọlọ́run oníjọ́ rí ìyọnu iṣẹ́ ìránṣẹ́ oníbàjẹ́ mọ́ lọ́wọ́ onífòṣì ló gba òkú ọdún Àṣàkẹ́ ọ̀la lèmi jẹ́ ọlọ́rọ̀ ọmọ afárapẹ̀sà abilọ́yàn ara àròdò abirùn mo fẹ́ ọlọ́fà àmọ́jọ nílé ọ̀la lọ́mí ọ̀hún máa bíṣu dára agbada Àjàdí o dákun jẹ́ mo fẹ́ ṣe lọ kí n túbọ̀ ṣàmọ́dún òkú ọdún happy birthday to you sir.